ọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àlè mọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ rí i pé mo ti ń sọ látọjọ́ tó ti pẹ́ wípé gbogbo àwọn tí wọ́n sásábẹ́ pé Dr. Yunus Toliat Ayélára pé wọ́n sọmọ ilé Ayélára làwọn fi takò wọ́n. Ẹ rí i pé a ti ń sọ tipẹ́ wípé àwọn èèyàn yìí alábòsí lọ́pọ̀ nù wọn. Àwọn èèyàn yìí kẹ́nimọ́ ní ẹ̀dá onílara oníjẹkújẹ onítẹ̀m̀bẹ̀lẹ̀kun lọ́pọ̀ nù wọn. Inú mi wá dùn fún àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn wá sí ìsìn. Kí ló ṣẹlẹ̀ ní wípé ẹ rí i pé bí ọjọ́ mélòó kan sẹ́yìn gbólóhùn kan jáde bí ọ̀rọ̀ kan bí voice message ṣá bí ọ́díò kan jáde tí wọ́n ń pè nìkan ní Jímọ̀ kújọ́ 5 àbí Jímọ̀ kújọ́ 6 nínú fọ́nrán tó ti ń sọ gbogbo ohun tí wọ́n jọ bò gbogbo ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Dr. Yunus Toliat Ayélára. Kódà ó ṣàlàyé lórí bí èmi ọ̀rọ̀ ráàyè àti mọ̀ play ọ́díò kankan fún yín. Ní tí n bá sọ ìwọ tó bá gbà pódodo ni, ìwọ tó bá sọ pé ìdàkejì náà ni ó kú ọkọ̀ lọ kèmí náà ọkọ̀ lọ́hùn. Arákùnrin Jímọ̀ kújọ́ 5 ó wá ń sọ wípé gbogbo àwọn tí wọ́n tako Dr. Yunus Toliat Ayélára lónìí pé gbogbo wọn náà ni wọ́n dúró lẹ́yìn wọn bámúbámú lọ́jọ́ kìíní àná. Tóun sì tún bí wọ́n lè pè sọ́mọ inú ilé ni wọ́n ní bẹ́ẹ̀ ni. Ṣé òun lọ́kàn wọn lòun lọ́kàn wọn lọ tí àwọn lọ́rùn? Nítorí wá sí á lè mọ̀ ni pé òun gangan fúnra rẹ̀ ń ṣe mọ̀ pé kí ló dé tó yẹ pé òun náà lẹ́tọ́ wá ń ta kò ń gbà tọ̀ ya. Òun ní ṣe mọ̀ báwo ní ìsìn báyìí ní ìsìn ohun tó tún wá sí á lè mọ̀ tá a rí kọjá lójú o torí pé ẹlòmíràn máa tẹ̀lé èèyàn torí tí ó kì bọnu tó pé ńgbà tí ọba ti rí tó bá ti rí tí ó kì bọnu ń bò míì níbi tí wọ́n ti takò yàn yóò sá lọ ọbẹ̀ yóò lọ wí ìkú wì kọ́lọ́ mọ́ sá wa lórí ìburú èèyàn bẹ́ẹ̀. Ẹ wo àwòrán bàbá tí mo gbé wáyé bàbá tẹ̀ ń wò yìí. Níjọ́ tí mo ti kọ́kọ́ rí bàbá tí ń lé mi bebebebe pé kó mú kinní kan ìyá rẹ̀ jáde kó mú kinní kan bàbá rẹ̀ jáde mo ti pé àbòsí kan ń bẹ lára bàbá yìí. Ẹ wá wo fọ́tò yìí ẹ wo àwòrán yìí ta ló wà lẹ́gbẹ̀ẹ́ Dr. Yunus Toliat Ayélára tẹ̀ ń wò yìí. Bàbá yìí lẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kì í ṣe Ògbómọ̀ṣọ́ níbi tẹ̀ ń wò yìí o. Àwòrán tẹ̀ ń wò wọ́n ti yà ní ọdún ìyá 2020 ọdún 5 sígbà tá a wà yìí ni wọ́n ti ya àwòrán tẹ̀ ń wò tá a ṣẹ̀ gbé jáde. Kí la fẹ́ ló ń bẹ̀ ni pé ó fẹ́ ń jẹ́ nínú ìgbà tí mọ̀mú fẹ́ sí ìyàwó gbogbo bàbá yìí ni wọ́n máa lọ bẹ̀ o tí mọ̀mú bá fẹ́ ṣe súná ọmọ gbogbo wọn ni wọ́n lọ bẹ̀ tí kò sí mọ dáadáa kan tí mọ̀mú fẹ́ ṣe nígbà tí mọ̀mú wà ní ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò tí ń sọ ohun àlùmọ́ọ́nì ìjọba tó gba àmì ìràwọ̀ 3 gbogbo wọn ni wọ́n máa lọ ganu sọ́dọ̀ bàbá ìmáàmù Dr. Yunus Toliat Ayélára gbogbo bàbá tí wọ́n máa lọ ganu gbogbo wọn lẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn o ẹ pé láwàní tí bàbá ìmáàmù wé ní ibi kíní kọjọ́ tí wọ́n kì í ṣe ti Ògbómọ̀ṣọ́ ní tí wọ́n gbé lábẹ́òkúta ń gba gbogbo àwọn tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo àwọn tí wọ́n á tó lẹ́gbẹ̀ẹ́ wọn lọ gbogbo wọn ni wọ́n ti ya òǹdàrú lónìí. Gbogbo wọn wá dùn pé Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ ńlọrọ̀ jẹ́ wọ́n sì ní yín ogún ọdún àmọ́ gbóná fẹlifẹli yín ogún ọdún àwòrán àná òun náà gbé jáde yìí o. Gbogbo ẹ̀yin tá à ń sọ ń bẹ̀ ni pé kẹ́ẹ̀fì lè bá mọ̀ pé gbogbo ẹni tó bá sásá bẹ́ẹ̀ pé Dr. Yunus Toliat Ayélára òun èso ọmọ ilé Ayélára là ń fi gbógun tì wọ́n. Níta fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ìran tẹ́ kàwé àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ ìran kẹ́ni mọ́ni onílara alágbàkú èèyàn ẹni tó ń gòlè ní dáadáa. Kí n tó wá mọ́ lọ mo wá lọ́ọ̀kan tí mo fẹ́ bá gbogbo àwọn èèyàn yìí sọ. Gbogbo ẹni tẹ́ kópa nù ọ̀rọ̀ yìí láti máa fi da omi àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú láti máa fi da bàbá Dr. Yunus Toliat Ayélára láàmú pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ẹni bọ́m̀bẹ̀ o. Ẹ̀san sẹ́yìn ẹ gbà àdàbí àyàfi tó bá jẹ́ wípé mọ̀ sí bí Dr. Yunus Toliat Ayélára bí wọ́n ṣe kọ̀wé fi ṣe wọ́n lẹ̀ lókù. Àdàbí tó bá jẹ́ pé mọ̀ sí bí wọ́n ṣe wá sí Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe di ìmáàmù lókù. Àdàbí tó bá jẹ́ pé lọ́wọ́ sí pé àfọwọ́ sí ọmọ ilé wa ni òun la fà kalẹ̀ ó tẹ́ wa lọ́rùn lókù ní ẹni ṣe àgbákò àyàfi tó bá tẹ́ bá lọ túbá níwájú Ọlọ́run tẹ́ sì kéde fún gbáyé pé ń tá a ṣe wà bò sí láṣẹ o Ọlọ́run foríjì wa gbáyé foríjì wa Yunusa ìmáàmù Ògbómọ̀ṣọ́ foríjì wa àyàfi tẹ́ bá sọ bẹ́ẹ̀ lókù tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹ jẹ ìyà ẹ jẹ láyé ń bí ẹ jẹ lọ́jọ́ kú ẹ jẹ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà kò wá ní mọ́ bẹ́ẹ̀ nìkan o kò wá ní mọ́ lórí yín nìkan àwọn ọmọ tẹ́ bá bí àyàfọmọ tó bá dúró tó sọ pé bá mi ní tẹ́ ń ṣe yìí
aburú ni lókù tó bá sọ lójú ayé yín kẹ́ tó kù ńbẹ̀ kí àwọn tó dé tó bá pọ́ mọ́ náà dúpẹ́ láéláé ẹ rí ìyá kan tọ́mọ wọn gbé lẹ́nu bí ajá ìyá wọn sì dùn wọ́n tó sí ẹ̀yìn mọ́ọ̀mù tiẹ̀ ẹ rí ìyá ṣùgbẹ́ṣùgbẹ́ bàbá wọn ẹ̀yìn mọ́ọ̀mù ni wà ọmọ ń ṣàgbákò tàbí tọ́mọ yín náà bá dúró tọ́ lórí Dr. Yunus lókù làgbákò òní ṣùgbọ́n tó bá pé náà tẹ̀lé yín lórí àbòsítẹ́ǹsì ẹ jìyà ọmọ yín ọ̀jẹ̀ ọmọ yín ọ̀jẹ̀ àrọ́mọdé ọmọ yín ọ̀jẹ̀ ẹran gbàgbé ọ̀rọ̀ Bíbélì o tó ní àwọn bàbá Jésù yín sì ń ka àwọn ọmọ ó gbé ọmọ Yorùbá mi ò ní sọ jù báyìí lọ Dr. Yunus ẹ̀mí yín ó gùn gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbúrò ò ní ṣe yín o ó dàbọ̀ náà àtèmi náà.